ọmọ ìyá mi ó ṣọjọ́ Monday bá mi lọ gbìyànjú sẹ́yìí bá mi gbìyànjú sẹ́yìí ní kíákíá òṣèlú owó ni tá a fi rí owó tá a ti yẹn máa fi ń bò ní kíákíá wò ó mi lè sọ̀rọ̀ jù mo fọlọ́n ba bẹ́ẹ̀ bá òun ẹ kó sáré ara bá òun ẹ kó má sáré ara wo ló mọ̀ láìfù ẹni èyí láìfù mi wo ló mọ̀ wo sórí iṣẹ́ náà léyìí alẹ́ àná òru àná ni mo jó sẹ́yìí òru àná iṣẹ́ tí a fi rí owó tà sí yẹn máa fi ń bò lóòrèkóòrè nígbàkúgbà ni wàá wá odidi alákàn mẹ́ta tí gbogbo ara ẹ pé yẹ pé gbogbo ẹsẹ̀ apá ẹsẹ̀ gbogbo orí gbogbo ẹ̀ tó pé pátápátá kò sínú apẹ tuntun tó ti yọ owó ọjà kúrò lára ẹ̀ kò sínú apẹ so wàá mú odidi akọ aláǹgbá mẹ́ta tó kọpá nípa awo kòkò sínú apẹ náà kòkò lé orí alákàn yẹn lórí kọ́ wá ẹyẹ alápàdédè wọ́n pe ẹyẹ kan ní ẹyẹ alápàdédè gbogbo ẹ̀jẹ̀ àwọn ilé wọn ọmọlẹ́mọ ti rí gbogbo kan ní ìra o ẹ bá mi share fídíò yìí share fídíò náà share wàhálà yín ti pọ̀ jù ẹ bá mi share ẹ mọ rírì kan bí ẹ bá kọ́ yín nìkan £1 £2 mi ìgbà lọ́wọ́ yín o pọ̀ mo wò pé torí pé àwọn kan wà tó yẹ pé ní ìta ebi pa wọn ẹ̀yà jẹ wọn that's the reason why mo fi fún mú kíni sílẹ̀ bá mi share ẹjọ́ owó ti ní ahun jù wò lè mú owó sílẹ̀ wò tó lè share ẹ̀ kan owó òpin pásítọ̀ kan máa rí kíní ẹ̀ pásítọ̀ tó rí kíní ẹ̀ wo mo bó ṣe pè yàn ni babaláwo tó fojú di òun ni pásítọ̀ yẹn máa ń pè wọ́n mọ̀ ìyá mi wọ́n ṣe bẹ́ẹ̀ bá ti kó ẹyẹ alápàdé lé lórí sorry wọ́n mú odidi àtàrí mẹ́ta náà again ẹyẹ alápàdé mẹ́ta ni o alákàn mẹ́ta alákàn mẹ́ta akọ aláǹgbá mẹ́ta tó pọ́n dáadáa gbogbo ara ẹ̀ pé mẹ́ta ẹ̀pá nípa òkè kò lé lórí ẹ wá mú ẹyẹ alápàdédè ẹ̀yìn náà gbígbẹ ẹ̀kọ́ lé lórí ẹ wá mú odidi àtàrí mẹ́ta ẹ̀kọ́ lé lórí kẹjọ tó bá ti jó tó ọmọ ìyá mi kí lè máa ṣe ẹ wá rọ́ sínú ike funfun tó bá wá di 1 o'clock lóru 12 o'clock or 1 o'clock la máa lo iṣẹ́ yìí lóru o tó bá ṣe wá síbẹ̀ ọmọ ìyá mi kí lè máa ṣe wọ́n wá bu lórí ẹ̀kọ́ eléwé wàá bu lé lórí inú àwọ̀ funfun wàá yọ ẹ̀kọ́ kò tún àwọ̀ funfun wàá bu kéré lé lórí wàá mọ ìyá mi ló máa ṣe wàá ṣàdúrà wàá fòpọ̀ wàá ṣàdúrà sí wàá máa kó jẹ pé kó rí owó ní kíkàsẹ̀ ẹ̀ máa bò ọmọ ìyá mi àti àbò ó dájú